Aláròyé máa wí o. èyí ni wọ́n ṣe pa Isiaka, ògbólógbòó ọmọ ẹgbẹ́ òkùnkùn tó ń ṣòro bí agbọ́n lọ́wọ́. ògbólógbòó ọmọ ẹgbẹ́ òkùnkùn kan Nizar Isiaka làwọn alátakò rẹ̀ ti yìnbọn pa nílùú Ọ̀wọ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 19 oṣù kínní ọdún 2025 yìí. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo abilékọ Fúnmiláyọ̀ Ọdúnlámì fìdí rẹ̀ múlẹ̀ fún akọ̀ròyìn Aláròyé pé lójijì làwọn ọlọ́pàá A division nílùú Ọ̀wọ̀ gba ìpè sórí aago wọn pé wọ́n ti yìnbọn pa ẹnìkan lágbègbè LA Gbanáṣá, léyìí tó mú kí àwọn agbófinró tètè mórílé ọ̀nà ibẹ̀ lẹ́yẹ òsọ́kà. ó ní ohun tí àwọn ọlọ́pàá gbọ́ ni pé àwọn jàǹdùkú méjì tí wọ́n da àwọn bójú wọn kéèyàn kankan má bàa lè dá wọn mọ̀ ni wọ́n yìnbọn pa ọkùnrin ẹni 40 ọdún ọ̀hún. Ọdúnlámì ní kàyéfì ńlá ló jẹ́ fáwọn ọlọ́pàá lẹ́yìn ìgbà tán dé ọ̀hún tó sì wojú ẹni tí wọ́n pa náà dáadáa tí wọ́n rí i pé ògbóǹtarìgì ọ̀daràn tí àwọn tí ń wá tẹ́lẹ̀ ló wà nínú àgbàrá ẹ̀jẹ̀ níbi tí wọ́n pa á sí. ó ní Isiaka tán pa yìí wà lára àwọn jàǹdùkú tán kọlu tẹ̀sán ọlọ́pàá tó wà nílùú Ùṣó níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ lásìkò tí wọ́n ń ṣe ìwọ́de EndSARS lọ́dún díẹ̀ sẹ́yìn. ó ní ìwádìí tí àwọn ṣe nígbà náà fi díẹ̀ múlẹ̀ pé Isiaka yìí gan wà nínú àwọn tó jí ìbọn AK-47 àtàwọn ẹ̀wù ayẹta kan gbé ní tẹ̀sán Ùṣó nínú ìkọlù tí wọ́n ṣe. bákan náà ló ní olóògbé ọ̀hún tún jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tó ṣekú pa ọkùnrin kan tó ń pè ní Adédèjì Rafiu, ẹni tí àwọn èèyàn mọ̀ sí PA. Ọdúnlámì ní àwọn ti lọ tọ́jú òkú ọmọkùnrin náà sí mọ́ṣúárì nígbà tí ìwádìí sì ń tẹ̀síwájú láti ṣàwárí àwọn tó pa á lọ́nàkọnà. Olúṣèyẹ Iyèadé ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etígbọ̀ọ́ yín.